ẹ̀yin tiwa ẹ káàbọ̀ sórí ètò àlejò mi ní dédé àsìkò yìí ẹ kú ìjókòó mo kí yín. Ẹ rọra o. Mi ì ṣubú. Ṣé bẹ́ẹ̀ náà kí mi ẹ lé ẹ kú ìjókòó mo kí yín èmi náà sì ní ẹ rọra. ẹ ní kí n rọra. Bó lẹ ṣe fẹ́ sọ. Ẹ bá sọ pé mo kí yín pẹ̀lú. Ọ̀dà mo kí yín pẹ̀lú. Torí ẹ rọra nínú èdè Yorùbá gbà mí lóòótọ́ ìkíni ni àwọn míì á máa yí sí nǹkan míì wọ́n á ní. Ọ̀dà èmi náà kí yín gbà náà. Àbí kékeré pé ẹ rọra. Kò sí bẹ́ẹ̀ ṣe kí mi tèmi ò dáhùn. Ó dá yín lójú. Kí ló dé. Ó dá yín lójú gidi. Màá dáhùn. Abala Yorùbá pọ́nbélé la wà yìí lórí ètò Bẹ̀m̀bẹ̀yẹkẹ̀. Abala mẹ́ta ni Yorùbá pọ́nbélé, parí òwe àti kíka èdè Yorùbá lọ́nà tó yé ni yékéyéké. Àkọ́kọ́ Yorùbá pọ́nbélé òun láti jọ ń lò láti ìgbà tẹ́ ti wọlé sórí ètò. Mo sì ń gbádùn èdè Yorùbá ẹnu yín bíi kàásì nǹkan. Ta ló kọ́ yín lédè Yorùbá tó tó bẹ́ẹ̀? Bóyá ká sọ pé àwọn òbí mi àti iléèwé tí mo lọ. Kí lorúkọ iléèwé tẹ́ lọ? Nígbà wo? Ṣé lákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí irú èwo? Eléyìí tẹ́ bá fẹ́ sọ ńbẹ̀. Ẹ lè mú látàkọ̀ọ́bẹ̀rẹ̀. Alákọ̀ọ́bẹ̀rẹ̀. Èmi ò mọ ọkọ̀ iléèwé Onítẹ̀bọmi ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ. Iléèwé ìjọ Onítẹ̀bọmi. Onítẹ̀bọmi nílùú bo? Ní Ifẹ̀-Ọ̀dàn, ìpínlẹ̀ Ọ̀ṣun. Èwo ló tún tẹ̀lé? Iléèwé ìjọ Àgùdà. Àgùdà. Ibo ló wà? Ní iléèwé girama tí mo lọ. Girama. Ibo ló wà? Òun náà wà ní Ifẹ̀-Ọ̀dàn. Ifẹ̀-Ọ̀dàn. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ sọ pé stéètì. Rárá mo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Owó tá a kó lẹ́rìí. Ẹ wò ìkíní ìkejì. Mo ní ìpínlẹ̀ Ọ̀ṣun mi ì tí ì sọ pé. Wọ́n sọ pé state. Mi ì sọ mo ní ìpínlẹ̀ Ọ̀ṣun mi ì sọ. Ẹyọ kan ti já. Rárá mi ì tí ì sọ. Ẹni ní Ọ̀ṣun. Mo ní ìpínlẹ̀ ẹ̀gbọ́n bẹ́ẹ̀. Gbogbo àgbáyé ló wù wá. Bẹ́ẹ̀ ni mi ì sọ mo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin lẹ fẹ́. Ẹ wá ní Ọ̀ṣun. Ẹ fẹ́ kó rọ̀ sí mi lẹ́nu. Ẹ wá sọ pé Ọ̀ṣun. Ẹ má sọ̀rọ̀ sí mi lẹ́nu. Olóòtú. Àìsojú ṣàjú rí. Ìyẹn ti yọ kúrò nínú owó tó yẹ kó wọlé. Àmọ́ ẹ ti sọ̀rọ̀ sí mi lẹ́nu. Ẹ̀yin lẹ ṣèlélẹ̀ tó kù. Ó pọ̀pọ̀pọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló wà níbí. Bóyá ká sì ká ẹgbẹ̀lẹ́gbẹ̀ á ti yọ kan kúrò. Ìkíní, èkejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, ẹ̀karùn-ún, ẹ̀kẹfà, ẹ̀keje, ẹ̀kẹjọ, ẹ̀kẹsàn-án, ẹ̀kẹwàá, mọ́kànlá, méjìlá, eléyìí ńkọ́? Ẹ̀yin lẹ ń kà ẹ máa kà lọ fúnra yín mẹ́tàlá mẹ́rìnlá. Eléyìí ni ìbá fi jẹ́. Eléyìí ni ìbá fi jẹ́. Ṣẹ́rí ẹ̀yin ẹ sọ̀rọ̀ sí mi lẹ́nu ní olóòtú. Eléyìí ti kúrò ń bẹ̀ náà. Ọ̀yá. Ọmọ ibo gan ni? Ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyàyù. Ó dà bẹ́ẹ̀ o ọmọ Ọ̀ṣun ló wá sórí ètò lónìí. Ibo ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Ọ̀là nílùú bàbá mi. Ọ̀là. Kí ló dé tẹ. Ọ̀là nílùú bàbá mi. Apábúlúwà. Nípínlẹ̀ Èjìgbò. Ìjọba ìbílẹ̀ Èjìgbò. Ìjọba ìbílẹ̀ Èjìgbò. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo gan lẹ ṣe? Ògbóǹsáfẹ́fẹ́ ni mí. Níbo? Nípínlẹ̀ Ògùn. Ayé mi o. Ẹgbẹ́ tí mo gbé wá sórí ètò èdè wo lẹ fi ń ṣètò? Èdè Yorùbá. Pọ́nbélé. Bẹ́ẹ̀ni. Èdè Yorùbá pọ́nbélé. Bẹ́ẹ̀ni mo dẹ̀ tún jẹ́ akàròyìn lédè Yorùbá. Pọ́nbélé. Bẹ́ẹ̀ni. Nílé iṣẹ́ wo? Mo ní àwọn ètò láwọn ilé iṣẹ́ rédíò kan àti nílé iṣẹ́ rédíò eléyìí tó jẹ́ ti orí ẹ̀rọ ayélujára náà. Mi ì fẹ́ dárúkọ. Ẹ pe rédíò ṣùgbọ́n á fún yín ní ti rédíò. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìtumọ̀ Yorùbá pọ́nbélé rédíò. Lóòótọ́ àyálò wà nínú èdè Yorùbá ṣùgbọ́n lórí ètò yìí àwa akẹ́kọ̀ọ́ ni nítorí ẹ̀ yọwọ́ yín lórí ìyẹn. A fún yín, a fi jìn yín.
ohun tó yẹ ká lò tá a bá fẹ́ sọ Yorùbá pọ́nbélé láì ṣe àyálò kankan á sọ wípé agbóhùnsáfẹ́fẹ́, iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, torí rédíò tá a bá sọ pé asọ̀rọ̀mágbèsì ó ti ń gbèsì lásìkò yìí, béèyàn pè wọlé èsì kan ni, ohùn wọn ni ó ń ṣiṣẹ́ la fẹ́ gbọ́, àtẹni tó ń ṣètò àtẹni tó pè wọlé lórí ètò. Ṣé ẹ ti gbọ́? Ó yá. torí ìmúrúkọ tí mo fẹ́ pè ní Yorùbá n sì fẹ́ A jẹ́ mú pé mi. bẹ́ẹ̀ bá ń kàròyìn lọ́wọ́, ibì kan wà pẹlẹbẹ kan tẹ́ kọ́kọ́ máa ń fáwọn èèyàn kẹ́ tó lọ ka Kókó orí ẹ̀, kí ni ẹ máa ń pè? kókó náà ni. Kókó. Bẹ́ẹ̀ ni, Kókó ẹ̀bà àbí tàmàlà? kókó ìròyìn. Ó dáa. Àwọn ètò wo lẹ máa ń ṣe? Ẹ dárúkọ àwọn ètò tẹ́ ẹ̀ ń ṣe gan. Tọ́lá àwọn èèyàn nífẹ̀ẹ́ wá bá yín dòwò pọ̀. Mo ń ṣe èmi ni eré kan. Ẹ̀yin ni eré kan. Bẹ́ẹ̀ Eré kèmí náà. Ọ̀dà Ṣẹ sáà kú dání bọ̀. eré ti kan gbogbo wa. Bákan náà ni mo ń ṣe olórí láàfin. Olórí láàfin. Bẹ́ẹ̀ ni. Ó làwọn èèyàn gan fi ń pè yín ní olórí Bẹ́ẹ̀ ni. láàfin, olórí láàfin. Ó dáa. Ẹ káàbọ̀ sórí ètò. Mo máa fẹ́ràn ń tẹ́ fi sọ́wọ́ yìí. Ṣé eléyìí àbílẹ̀? Elé. Ọ̀dà Kí lè wọ́n ń pè? aago ni. Elé nǹkan. Ìgbójú. Ó dáa, ẹ káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. Ẹ ṣeun. Ní abala Yorùbá pọ́nbélé, abala Yorùbá pọ́nbélé, kí ni tẹ́ fẹ́ràn jù ní oúnjẹ? Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Oúnjẹ. Ẹ ronú sí ni. Mi ò mọ̀ èyí tí mo fẹ́ ni mo fẹ́ràn ni, torí gbogbo oúnjẹ lèmi fẹ́ràn. Gbogbo oúnjẹ lẹ fẹ́ràn. Á nìkan tẹ́ ẹ fẹ́ràn jù. Ọ̀dà ẹ̀bà tútù àti ilá alásèpọ̀. Ẹ̀bà tútù àti ilá alásèpọ̀. Irú ẹja o? Abẹ́ran? Kò sí irú ẹja tí ò sí ńbẹ̀, tí ò lè sí ńbẹ̀. Tí ò lè sí ńbẹ̀. Àwọn eléyìí tán máa ń pe àwọn kan tán máa ń ní ẹsẹ̀ báyìí. Kí ni àwọn yẹn? Kí lórúkọ ẹ̀? omi. Àwọn kan wà tán máa ń kó wá yẹn. Kí lórúkọ tí wọ́n ń pè yẹn? Èmi ò mọ orúkọ ẹ̀ o. Ó dáa. Ìyẹn bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wá tún mú báyìí. Mo mọ̀ wípé ẹ fẹ́ràn èdè Yorùbá púpọ̀, ó sì ti fara hàn torí ìmúra yín kọ́kọ́ fi hàn látòkè désàlẹ̀. Nígbà tẹ́ dé mo ní àlejò láàyè la mú wá lónìí. Ẹ̀yin obìnrin ẹ fẹ́ràn kẹ́ ẹ máa ṣe àwọn ẹ̀ṣọ́ ara, kẹ́ ẹ máa lo àwọn ẹ̀ṣọ́ ara oríṣiríṣi. Eléyìí tí ẹ fi sí etí kí ni? Ẹ sọ̀rọ̀. Yẹrí etí náà ni. Kí lẹ pè? Yẹrí etí. Mi ò gbọ́. Yẹrí etí. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé wọ́n gbà? Yẹrí etí náà ni. Yẹrí etí ni. Tórúkọ mi bá sì ń bẹ̀bẹ̀ fi á fún un. Àwọn orílẹ̀-èdè wo ló wù yín tẹ́ bá fẹ́ rìnrìn àjò báyìí? Ká náà sọ pé àyè wà fún yín láti rìnrìn àjò. Àwọn orílẹ̀-èdè wo ló wù yín láti lọ? Àwọn òkè òkun náà ni. Bíi? Èmi ò mọ orúkọ wọn Yorùbá o. Ẹ sọ̀kan. Àní mo kọ wọn Yorùbá, olóòtú ẹ̀ lè tọ̀rọ̀ sí mi lẹ́nu. Ṣé bí mi ti sọ kankan ní ìsìn náà tẹ́ ti sọ pé ẹ ti lọ nínú owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó wálẹ̀, ẹ ti mú kan kúrò ńbẹ̀ ní ìsìn. Ìgbà tẹ́ dé, a rí ọkọ̀ bẹ́ẹ̀ ṣe ṣínà ọkọ̀ wọlé. Kí ló kọ ọkọ̀ tẹ́ ń lò? Mo fẹ́ràn ẹ̀ ni o. Èmi ò mọ orúkọ rẹ̀ o. Mi ò mọ orúkọ rẹ̀. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ayọ́kẹ́lẹ́. Ọ̀bọ̀kún ọlọ́yẹ́. Kò sí ẹ̀ bọ̀kún. Kò bọ̀kún rárá. Ó dáa. Bó bá rí bẹ́ẹ̀, ní abala Yorùbá pọ́nbélé, ẹ mọ̀ pé 15 ni gbogbo àpò owó tó wà níbí ló jẹ́. 5 nínú ẹ̀ ó jẹ́ fún abala Yorùbá pọ́nbélé. Lábala Yorùbá pọ́nbélé yẹn àti àsìkò ti pé lórí ẹ̀. Ẹ láǹfààní láti nínú 5 yẹn 4 ọ̀hún tó kù rèé, ẹ tẹ́wọ́ gbà báyìí. Ẹ kú oríire náà. Ìyẹn fi hàn wípé ẹ gbọ́ Yorùbá pọ́nbélé. Yorùbá pọ́nbélé
ọmọ Yorùbá pọ́nbélé. ẹ ṣeun adúpẹ́. Ọ̀dà ẹ ṣeun. ilé iṣẹ́ yìí ò ní bàjẹ́ àṣẹ Ọlọ́run yóò àṣẹ. tún bá wọn àròkè sí ni Yorùbá ò sì ní parun. Àṣẹ àṣẹ. Ọ̀dà ẹ já lọ sí abala parí òwe. Abala parí òwe eléyìí tó wà níbí ẹ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ wàá ka tó wà ńbẹ̀ jáde, ẹ wàá parí òwe tó wà ńbẹ̀. Bá a ṣe fẹ́ ṣe nìyẹn. Abala parí ó ti yá. N tó bá ti yá kàn tún pẹ́ mọ́. Ṣé kí n bẹ̀rẹ̀ sí mú? Ó rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni. Kí ló wà ńbẹ̀? Àbánikàndá. Ikún ò lè jòkúta. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ẹ ṣáwọn látẹ̀wọ́. Èèyàn ńlá ni gbogbo wa lóde o, yóò bá ìtẹ̀ pọ̀ jù láti gbé Yorùbá ní kí ló dé. Ọ̀dà. Ẹ ṣeun. Ẹ já tún tẹ̀síwájú. Èwo ló tún wà ńbẹ̀? Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Ó yá. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Ó yá. Ẹ parí ẹ̀. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Àsìkò yín lọ. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Ó kù gẹ́gẹ́. Ó kù gẹ́gẹ́rẹ́. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Kátọ̀ tọ́nà bá ti wà ńbẹ̀ kátọ̀. Kátọ̀ ni. Kátọ̀. Mo láyọ̀ láti sọ pé ẹ ṣì. Yorùbá ń sọ wípé bọ́n ṣe máa ń parí òwe yẹn rèé. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Ó béèrè lọ́wọ́ orí bí Yorùbá ṣe sọ. Òótọ́ ni. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Ó béèrè lọ́wọ́ orí. Bẹ́ẹ̀ni òótọ́ ni. Ẹ̀yin náà fún mi ní kinní díẹ̀, ó yẹ kẹ́ ẹ ti ràn mí lọ́wọ́. Kí n ràn yín lọ́wọ́? A ti ràn yín lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́, ó yẹ kẹ́ ẹ ti ràn mí lọ́wọ́ díẹ̀. Ó dà, ẹ tún mú mi. Kí ló wà ńbẹ̀? Bọ́mọ tálákà bá mọ núrò ni. Bí ọmọ tálákà bá mọ núrò ni. Bọ́mọ tálákà bá mọ núrò. Bọ́mọ tálákà bá mọ núrò ni. Àgbọ̀ yín gbogbo àgbáyé ń gbọ́ yín báyìí. Kò ní bá wọn ṣe núgbẹ̀ndu sọ́mọ olówó. Kò ní bá wọn ṣe núgbẹ̀ndu sọ́mọ olówó. Ẹ pa mí lẹ́rìn. Mo láyọ̀ láti sọ fún yín pé ẹ ṣì. Bí ọmọ tálákà bá mọ núrò ni. Kò ní bá wọn ròdí ẹmu. Ní parí òwe yẹn. Ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá ẹmu ní ta fi ń lògbà, ta fi ń ṣeré, ta fi ń lásìkò ìgbafẹ́, àsìkò tó yẹ kó o múra síṣẹ́ ó wá fi ń ṣèrègbè. Yorùbá wá sọ pé bọ́mọ tálákà bá mọ núrò ni kò ní bá wọn ròdí ẹmu torí yóò lọ yára mọ́ṣẹ́. Tọ́ ẹ ṣeun, ó yá ẹ tún mọ̀ mi. Ẹ ti ẹ ràn mí lọ́wọ́ rárá ní gbogbo àwọn ìbéèrè. A ràn yín lọ́wọ́ báyìí. Ẹ ràn mí lọ́wọ́. Ọ̀dẹ̀ tún mú mi. Ìbéèrè sì pọ̀, ẹ̀rí ẹ́ńfílópù ìyẹn eléyìí tí wọ́n ń pè ní pépà ìkówósí ló kún bí. Ó yá. Ọ̀nà ló jìn. Ọ̀nà ló jìn. Ẹrú ní bàbá. Ẹrú ní. Bàbá. Ẹrú ní. Bàbá. Ẹrú ní. Bàbá. Ta ló gbé wá sórí ètò wa? Ta ló ní ẹ wá gan? Àwọn èèyàn ti gbọ́ Yorùbá jù o. Nínú ìbéèrè 5 tí mo sì gba 2. Méjì kí ni? Nínú ìbéèrè 5 mo sì gba 2. Ẹ bá a ṣàwọn ní àtẹ́wọ́. Ọ̀dà ẹ tún tẹ́wọ́ gbà. Tọ́ ẹ jẹ́ á tún tẹ̀síwájú. Kí ló wà ńbẹ̀? Àìlówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́. Bọ̀ ẹsẹ̀ kọ́kọ́ ràn mí lọ́wọ́ díẹ̀. Ẹ gbọ́dọ̀ sọ bó ṣe yẹ kẹ́ ẹ pé. Ẹ ràn mí lọ́wọ́ díẹ̀. Àìlówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́. Ó yẹ ẹ ràn mí lọ́wọ́.
mo ti ń ràn yín lọ́wọ́ báyìí. ẹ ràn mí lọ́wọ́, ẹ tiẹ̀ fún mi ní àwọn mo ti ń ràn yín lọ́wọ́. Àìlówó lọ́wọ́, ẹni tí ò lówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́. Àìlówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́. Kí ni ìparí ẹ̀? Òwe Yorùbá ni. olówó ló ń ṣọ̀rẹ́ olówó, tálíkà ṣọ̀rẹ́ tálíkà. Olówó ń ṣọ̀rẹ́ olówó, tálákà ń ṣọ̀rẹ́ tálíkà. ó ti tán. Àìlówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́. Mo láyọ̀ láti sọ fún yín pé ẹ farabalẹ̀ sí ìparí òwe yẹn rèé. Àìlówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́, bí owó bá dọ́wọ́ ẹni tán tajá tẹran ni yóò máa pè ọ́ ní ìbátan. Ẹ mọ̀ gbọ́, àmọ́ra aráalé wa ni, ọmọ ẹ̀gbọ́n mọ́mì, ẹ̀gbọ́n ìyá bàbá, ìgbà yẹn náà mọ̀ tó gbogbo ìtàn yẹn jọ. Àìlówó lọ́wọ́ ló ń jẹ́ mi ò lọ́rẹ̀ẹ́, bí owó bá dọ́wọ́ ẹni tán tájá tẹran ni yóò máa pè ọ́ ní ìbátan. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun, abala yẹn ó ti kọjá. Abala tó pọ̀ sùkàn báyìí ó ní abala kíka èdè Yorùbá lọ́nà tó yé yékéyéké. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wá fẹ́ ka èdè Yorùbá yìí, ibi tó bá yẹ kí ẹ fi àmì ìdánudúró díẹ̀ sí ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ibi tó yẹ kẹ́ ẹ ti dánu dúró gangan ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Kò gbọ́dọ̀ kọ́ yín lẹ́nu. Ẹ gbọ́dọ̀ kà á lọ́nà tó yé yékéyéké. Ẹ ò sì gbọ́dọ̀ ṣí ọ̀rọ̀ pè nínú ẹ̀. Bí ẹ bá ti ṣí ọ̀rọ̀ pè tàbí ẹ ṣe àwọn àṣìṣe tí a kà sílẹ̀ yẹn, yóò bẹ̀rẹ̀ sí dín lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Ó kù bíi 5 bí. Owó yìí ti pọ̀ jù. Owó yìí pọ̀ jù. Tọ́, ṣé ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ẹ ti ṣe tán? Tọ́, ẹ kà láti bí dé ibi, débi tí a fi àmì sí. Tí ẹ bá ti bẹ̀rẹ̀, kò sí àyè pé ẹ̀ ń dánu dúró mọ́. Ṣóyá? Ó yá, ẹ kà á. Kìkì aláìnítìjú ẹ̀dá ló máa ń tojú bọ nǹkan ní nǹkan. Ẹ̀tẹ́ àti ìtìjú sì ni irú ẹni bẹ́ẹ̀ máa ń gbà nígbẹ̀yìn. Ọ̀pọ̀ ohun tí à ń sọ tí à ń kọ. Ó ti kọ yín lẹ́nu níbẹ̀ yẹn. Ó ti yọ kan. Ó yá, tẹ̀síwájú. Tí à ń pè ní èdè Gẹ̀ẹ́sì láwùjọ wa lónìí kì í ṣe ara rẹ̀ rárá nínú èdè yẹn. Kò kan ti pé àwọn Gẹ̀ẹ́sì ni. Wọn ìbá ti máa sọ fún wa pé a ò mọ èdè wọn kọ, a ò mọ èdè wọn sọ bákan náà. Nítorí náà, kí a lè fi èdè wọn sílẹ̀, káyé bà wọ́n jẹ́ fún wọn. Níbẹ̀ yẹn, ẹ tún ti ó tún kọ yín lẹ́nu. Ó yá, tún tẹ̀síwájú. Káyé bà wọ́n jẹ́ fún wọn jàre. Ẹ jẹ́ kí a ti bí ìṣáná kíyèsí òògùn. Ẹni ò wo ohun tí wọ́n ń gbèrò lẹ́nu. Rárá o, ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ pé bó ṣe yẹ kẹ́ pé. Kò lọ bó ṣe yẹ kó lọ. Báwo ló ṣe yẹ kó lọ? Ókè ní èwù tí ẹ pé rárá olóòtú rárá. Ẹ sọ pé ókè. Rárá olóòtú. Ẹ tẹ̀síwájú. Ẹ tẹ̀síwájú. Ìyẹn níbi tí ó ti pè wọ́n tí ó sì ṣe fún wọn láti ṣe. Tó ti pe àwọn wo? Ìyẹn níbi tí ó ti pè wọ́n tí ó sì ṣe fún wọn láti ṣe. Ibi tí ó ti pé wọn, ẹ wo àmì rí ẹ̀, àmì olúwa bẹ̀. Tí ó sì ṣe fún wọn láti ṣe. Ó ti tán? Bẹ́ẹ̀ni. Èyí tó ṣẹ́kù rèé o. Èyí tó ṣẹ́kù rèé o. Ẹ gbìyànjú. Ẹ bá aṣáwọn ní àtẹ́wọ́. Ẹ bá aṣáwọn ní àtẹ́wọ́.
àpò ìkówósí eléyìí tí ẹ gbà kì í ṣe kèrémí o, bẹ́ẹ̀ bá ní ẹ̀wù ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló kún bẹ̀, ó pọ̀. ẹ̀yin náà wo. Ẹ káàbọ̀ arábìnrin Adéníjì tí gbogbo èèyàn mọ̀ sí olórí láàfin, ẹ káàbọ̀ sórí ètò. Báwo lẹ ṣe rétò ọ̀hún sí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé rí pé ẹ ti gbọ́ Yorùbá jù? Rárá o. Mi ò tiẹ̀ rò ó wò pé ẹ tiẹ̀ lè gba tó tó báyìí. Rárá. Ẹ rí pé àwọn ìbéèrè wa ti rọ̀ jù. Ìbéèrè wo ló rọ̀ kó rọ̀ o? Torí àwọn ibi tí mo ti ń retí kẹ́ ẹ fún mi láwọn àṣírí ìdánwò díẹ̀díẹ̀, pàápàá jùlọ nípa àwọn òwe yẹn ẹ fún mi. Mi ì fún yín kẹ̀. Bẹ́ẹ̀ ni, irú àwọn òwe òun, àwọn ibì kan wà ńbẹ̀ tí mo lè gbìyànjú, ṣùgbọ́n ẹ fún mi ní kíní ẹ̀, ṣùgbọ́n kò sí wàhálà. Tọ́ ó dà, ẹ ṣeun. Ẹ wá ka iye àpò owó eléyìí tí a fún yín. Ẹ kàn ka àpò yẹn ní ẹyọ kọ̀ọ̀kan báyìí. Èkíní, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje. Ẹ ti gbà jù mí lọ náà. Ẹgbẹ̀lẹ́mùkún owó ló wà ńbẹ̀. Ẹ ti gbà jù mí lọ. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó. Ẹ ti gbà jù mí lọ. Nínú nǹkan 15, ẹ̀yin mú 8, èmi mú 7. Ṣé bóyìn lẹ onílé? Ẹ ti gbà jù mí lọ. Tọ́ ẹ ṣeun. Lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ la wà. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n máa ń gbọ́ yín lórí rédíò àti lórí amóhùnmáwòrán ti tẹlifíṣàn. Ẹ kí wọn ní dédé àsìkò yìí. Ọ̀dà. Kẹ̀sì ní ká máa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ọ̀dà, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí. Ẹ jẹ́ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ wípé ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì yìí. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Ọlọ́run. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì Bẹ́mbẹ́yẹ́kẹ́ lórí ẹ̀rọ ayélujára. A kí àwọn náà pé wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kú fọmọnìyàn ṣe, wọ́n kú di òpó ilẹ̀ Yorùbá mú àti òpó èdè Yorùbá. Àwọn àgbà náà wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni, àwo ò sàpò ìyàkọ́, nítorí ẹ̀ ló fi jẹ́ pé à ń gbé àṣà ilẹ̀ wa lárugẹ. Kìí ṣe pé ní ti pé ìgbédè òyìnbó, èdè Gẹ̀ẹ́sì, kìí ṣe pé nítorí ipá àgbọ̀ kọ́, torí a ti lọ fi owó kọ́ púpọ̀ nínú wa tá à ń lọ léèwé, kò sí nǹkan míì tá à ń lọ kọ́ léèwé. Èdè Gẹ̀ẹ́sì làwọn òbí wa fi ní á lọ, kìí ṣe nítorí èdè tá à ń sọ yìí. Tó bá jẹ́ nítorí èdè ẹnu wa yìí ni làwọn bàbá àti ìyá wa ń sọ sí wa nú ilé, ṣùgbọ́n nítorí pé púpọ̀ nínú òbí nísìn tó jẹ́ pé èdè Yorùbá wọn fi tọ́nú ilé, ó wá ti torí ipò ti lówó lọ́wọ́, ó ń lọ ń kọ́ ọmọ lédè Gẹ̀ẹ́sì, ó wá mú èdè Yorùbá tiẹ̀, ó ń pa á tì. Bó bá délé náà yóò ṣèdè Gẹ̀ẹ́sì sọmọ, bọ́mọ bá wà níléèwé wọn ó ṣèdè Gẹ̀ẹ́sì sọmọ. Ìyẹn ò ní kọ́mọ yẹn soríire jà wọ́n tí ń ṣèdè Yorùbá pọ́nbélé lọ, kò sọ bẹ́ẹ̀. Bá a bá ní àwọn tí wọ́n wà nípò tí wọ́n bá láǹfààní láti máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ gbà láti máa gbé èdè wa lárugẹ. Ní ìròpá àti ìgbọ́rí nínú ìtàn kankan wípé àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì tá à ń sọ yìí náà, bí wọ́n ṣe ń wá sọ́dọ̀ wa, tí wọ́n mú àṣà wa, tí wọ́n mú nǹkan wa, tí wọ́n mú àwọn ẹ̀sìn tá à ń sìn àti òrìṣà táwọn à ń sìn bí tí wọ́n mú lọ sọ́dọ̀ wọn. Ní ìròpá gbọ́ lọ́dọ̀ wọn lọ́hùn wípé wọ́n fi ọjọ́ kan mú nǹkan tiwa, wọ́n gbé lórí nǹkan tí wọ́n rí. Àwa wá mú tiwọn à ń gbé lórí tiwa. Kò sì yóò rí bẹ́ẹ̀. Nítorí ẹ̀ ló fi jẹ́ pé èmi máa ń sọ fún púpọ̀ nínú àwọn èèyàn tí mo bá ní oore ọ̀fẹ́ rú eléyìí pé ẹ má jà ṣàṣà wa nù. Ọmọ sọ Yorùbá kò ṣe olóríire ọmọ o, kò sì ní kò lè bẹ́gbẹ́ mu, kò ní kò lè bá àwọn èèyàn tó wà lókè, kò lè bá wọn jókòó pọ̀. Ọmọ hùwà ọmọ Yorùbá tòótọ́ tàbí ń wọṣọ Yorùbá, kò ní kò lè bá àwọn tí wọ́n wọṣọ aláhàmọ́ra wọ̀ ṣe pọ̀. Ìdí nìyí ló fi jẹ́ pé ó dáa ká máa tẹ àṣà wa, ká máa tẹ̀ síwájú, ká má fọwọ́ ara wa mú sẹ́yìn. Bákan náà, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ máa láǹfààní láti wò mí jákèjádò àgbáyé lórí ẹ̀rọ ayélujára, àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí àwọn iléeṣẹ́ rédíò tá a ti ń sọ̀rọ̀. Queen Tóyìn Zainab Adéníjì náà lórúkọ mi.
Àjọkẹ́ òdì ni mí ọmọ Àrẹ̀sà ọmọ bọ́ọ̀lù púpọ̀ tí yàmùdẹ lára wọn fìnísẹ́kù eléyìí tó ń bára Àrẹ̀sà nínú Àrẹ̀sà ni mí dúdú lẹ̀gbọ́n pupa làbúrò olórí kan ṣoṣo láàrin gbogbo pèdèpèdè ẹ ṣé o ẹ máa bá wa wò kàn ní Bembeyeke ẹ máa bá wa wò ẹ ṣeun àdúpẹ́. ẹ ṣeun amọrírì yín yóò bá dúdùn lẹ́nu yín tó báyìí tó dàbí kí n máa la yín lẹ́nu. ẹ̀yin èèyàn wa ẹ rí wípé èdè Yorùbá dùn ṣé wá rí ẹ̀yin tí ẹ fẹ́ kópa lórí ètò yìí ẹ láǹfààní láti kópa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nígbà náà a lè yan àsìkò àti ìgbà tí ó máa tó kàn yín tẹ́yin náà sì láǹfààní àti kópa lórí ètò yìí ìrọ̀rùn ló bá dé a nífẹ̀ẹ́ yín torí ẹ̀yin lè yan wa àwa lè yan yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá tẹ́ ẹ ṣe tá àti kọ́wọ́ ti irú ètò yìí lẹ́yìn tó fi hàn wípé ẹ̀yin náà nífẹ̀ẹ́ àṣà ẹ láǹfààní láti kàn sí wa pẹ̀lú fún ìgbélárugẹ èdè àti àṣà wa tí ò gbọdọ̀ parun tí ò sì ní parẹ́ láéláé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bembeyeke ẹ máa pín fáwọn ẹlòmíín kẹ́ ẹ sì máa lọ sójú òpó sọ fún nìyẹn kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín ṣọwọ́ síbẹ̀ kẹ́ ẹ máa pín lóní Bembeyeke. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Shimawa agbègbè táyé ń sọ. Isnad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí tí lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 091298596000. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru.